Operation Field the Nation òun náà la tún gbé wá ẹ ti mọ̀ pé ọ̀tọ̀ ni tọ́lú ọ̀tọ̀ ni tọ́lú ọ̀tọ̀ ni tọ́lú wò tá a bá ń sọ̀rọ̀ fún yín nípa iléeṣẹ́ alálùbáríkà ìyẹn Danabit Farmland iléeṣẹ́ tó ṣe wípé tẹ́ ẹ bá wọn ralẹ̀ ẹ ní kábàámọ̀ kó tiẹ̀ tó di pé Yínká TNT yóò gbójú ara ẹ̀ sí iléeṣẹ́ kan ẹ wọjọ́ tí ń bọ̀ kò tẹ́rí lágbára Ọlọ́run kò sì ní í tẹ́ lágbára Ọlọ́run yóò máa lọ sókè ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń bá wa dòwò pọ̀ láti ìgbà tí Yínká TNT ti ń polówó fún yín tẹ́ ẹ sì ń rà á lágbára Ọlọ́run ẹ̀ ní gbòkú ọmọ yín wá bẹ̀. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ wa tó ti bá wa ralẹ̀ látìgbà tá a ti bẹ̀rẹ̀ iléeṣẹ́ Danabit Homes and Properties pàápàá jùlọ gbogbo ẹ̀yin olólùfẹ́ Yínká TNT a dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ ò fi wá sílẹ̀ nígbà kankan kò sí ètò agbédé tí ẹ kì í bá wa rà agbé oríṣiríṣiríṣiríṣi wá ẹ̀dẹ̀ ra gbogbo ẹ̀. ibi tá a wà yìí láàrin èmi àti yín ẹnì tó éka mélòó ń bí. éka ta ní bí ó pọ̀ ètò wà fún títà wà ń bẹ̀ àwọn èèyàn tó máa ń sọ pé ṣé ẹ̀yin tẹ́ tún ní estate ṣé tún ṣe land banking ni. ìfilẹ̀dókòwò omi wà tó jẹ́ pé a fi sílẹ̀ torí a ti rí ọjọ́ iwájú bíi pé ayọ̀ ni oyin ni góòlù ni ní ọjọ́ iwájú. a lè pè ní wúrà àti fàdákà. a lè pè ní wúrà àti fàdákà. ìyẹn orí ilẹ̀ tá a wà yìí. ìyẹn orí ilẹ̀ tá a wà yìí. ṣé ìṣe pé nǹkan kan wà láàrin ẹ̀yin àtàntì. rárá o. torí àìmọye ó ń lẹ ẹni tó àti rí èèyàn tó fún wọn 50 million. bẹ́ẹ̀ni tó jù bẹ́ẹ̀ lọ gan. ẹni tó jù bẹ́ẹ̀ lọ. tó jù bẹ́ẹ̀ lọ lórí ọ̀rọ̀ ilẹ̀ yìí náà ni. wọn dẹ̀ wò pé ṣé wọn á fowó jíṣẹ́ àbí wọn ní fowó jíṣẹ́. Yínká TNT wọn fi owó jíṣẹ́ ilẹ̀ yín wà ń bẹ̀. nǹkan kan ò ṣe. ilẹ̀ ọdún mẹ́fà ó wà ọdún márùn-ún ó wà ọdún mẹ́rin tán ti rà ó sì wà síbẹ̀ trust tẹ wá ní sí Yínká TNT yẹn mo dúpẹ́ pé èmi o tí mo jẹ́ olùdarí iléeṣẹ́ Danabit Homes and Properties bẹ́ẹ̀ni mi ò ní bàjẹ́ láéláé. àmín. a bẹ̀rẹ̀ Danabit Farmland ní ọdún tó kọjá. bẹ́ẹ̀ni ní phase 1 wa kò sẹ́ni tó bá yín mọ́ lọ́yọ̀ state. kò sí ẹni náà. kò sẹ́ni tó bá yín mọ́. gbogbo nǹkan tá a gbìn síbẹ̀ ó ní agbára bá àwọn èèyàn wọ́n ti ń cash out. so Yínká TNT àti iléeṣẹ́ Danabit Homes and Properties àti ilẹ̀pọ̀ tipẹ́ àdẹ̀dúpẹ́ pé a ní ìṣòro kankan pẹ̀lú ẹnikẹ́ni. phase 1 ó ti tán báyìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ àti Yínká TNT tẹ́ bá wa rà ń gbà yẹn àwọn kọ̀ọ̀kan ń wò pé àní rà àbí torí owó omi ti tún dé báyìí o. àwọn doubting Thomas. bẹ́ẹ̀ni so ẹ̀yin tẹ́ ń doubt ẹ jọ̀ọ́ ẹ má doubt mọ́ àti tún gbòmí ìdè báyìí. bí la pè ní Danabit Farmland phase 2 ó wà ní ọlọ́dẹ ní ọ̀nà ayégún olómi. after ayégún. ọ̀nà ayégún olómi yẹn ẹ máa rí express yẹn tán ń ṣe lọ́wọ́. after ayégún akan sakula after sakula síbi kò ju 3 minutes lọ. ilẹ̀ yìí ó jẹ́ ilẹ̀ ọlọ́ràá so àwa gbé àǹfààní síta fún gbogbo àwa olólùfẹ́ Yínká TNT pé kẹ́ wá ra ilẹ̀ yìí ẹ má tún mísì eléyìí bẹ́ẹ̀ ṣe mísì ti phase 1 ọ̀pẹ 50 tẹ́ bá lórí ilẹ̀ tá ti gbìn sí lọ́fẹ̀ẹ́ ni o owó ilẹ̀ jẹ́ éka kan 2.5 million naira pẹ̀lú 2.5 million naira lórí 1 acre yẹn wàá bá ọ̀pẹ lórí ẹ̀ 50 ọ̀pẹ 50 ló máa bá lórí ẹ̀ bọ̀ ìwọ tó bá sọ pé èmi ò fẹ́ ọ̀pẹ mi ò fẹ́ ọ̀pẹ ọ̀gẹ̀dẹ̀ tún wá wà ìyẹn tí ọ̀gẹ̀dẹ̀ yẹn kì í ṣe 50 o 100 ni. ó ti tó dáàyàn lókòwò gan. lórí 1 acre tó bá rà yẹn 2.5 million yẹn 450,000 naira onílẹ̀ plot kan níbí. nọ́mbà tẹ máa pè sí fún ti Yínká TNT ó ní +44 +44 74 74 04 04 85 85 1234 1234. ẹ pè wọ́n dára tẹ́ bá dẹ̀ wá fẹ́ pè mí tí mo jẹ́ olùdarí àti olùdásílẹ̀ iléeṣẹ́ Danabit Homes and Properties ẹ rójú mi lẹ́nìí bóyá tí máa ń rí tipẹ́ bẹ́ẹ̀ni mo tún ní pé kí n tún wá sọ kí n tún gbéra mi jáde kẹ́tún rí bẹ́ẹ̀ni so nọ́mbà tẹ máa pè mí sí direct ó ní +234 70 444 444 333 333 16 16. lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ti bá wa dòwò pọ̀ látìgbà tá a ti bẹ̀rẹ̀ iléeṣẹ́ Danabit Homes and Properties tẹ́ jẹ́ olùbárà wa ẹ ti di ọ̀rẹ́ wa mo gbàdúrà fún yín pé gbogbo ibi tẹ́ ti ń rí owó yìí tẹ́ ti fi dòwò pọ̀ ibẹ̀ ò ní bàjẹ́ ẹ̀ẹ́dẹ̀ ní rí wàhálà ẹ̀ ní kú àjọ pẹ́pẹ́pẹ́pẹ́ ni Ọlọ́run á dẹ̀ máa bùkún fún yín àjọṣepọ̀ wa ò dẹ̀ ní bàjẹ́ ẹ ṣé gan o.